àsìkò yìí o gbogbo èèyàn ọ̀jọ̀gbọ́n tẹ̀ gbọ́ mi jákèjádò gbogbo àgbáńlá ayé èyí tá a tún mú wá fún wa lọ́jọ́ tòní ọ̀rọ̀ tó lágbára ni ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ má jẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́ wo àwòrán yìí torí pé Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ láyé àtijọ́ nu ayẹyẹ tá a ń lò lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí gbogbo ara báyìí làádẹ́ẹ̀dẹ́ o ọ̀rọ̀ ọmọdébìnrin kan ń ló gbé mi wá sórí atẹ́gùn yìí wọ́n máa pe ọmọdébìnrin ní Favour Ọládélé Favour Ọládélé tí mò ń sọ yìí ilé ẹ̀kọ́ Lagos State University ńlọmọ yìí ń lọ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àṣekágbá ńlọ́wọ́ àbáyé èyí ò ní pé ọdún tá a wà yìí ni ó parí iléèwé rẹ̀ ní Lagos State University gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó wá kí àwọn òbí rẹ̀ wípé wọ́n kù sí mi òpin ọ̀sẹ̀ nígbà ó sì di ọjọ́ àìkú ọjọ́ Sunday ó dágbére fáwọn òbí rẹ̀ pé òun ó padà sí iléèwé èyí ò lẹ́kọ̀ọ́ torí àwọn òbí rẹ̀ ń gbé ní Mọ̀wé ní Ògùn State ń bẹ̀rù náà ni nígbà ó sì dágbére fáwọn òbí rẹ̀ pé òun lọ sí Èkó padà tọ́jọ́ Monday òun níṣẹ́ níléèwé àwọn òbí rẹ̀ digbá wọ́n di agbọ̀n wọ́n sì jọ dágbére fúnra wọn òun náà ní sì sọ fáwọn òbí rẹ̀ wípé tí n bá ti dé Èkó wọ́n pè yín o wípé mo ti dé Èkó láyọ̀ àtàlàáfíà o àwọn òbí rẹ̀ sì ní pé ọ̀dà àwọn máa retí ìpè rẹ̀ o ìní Favour Ọládélé ló bá kọrí sí ìlú Èkó ìyẹn ní iléèwé rẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ mi nígbà tí ilẹ̀ ṣú bàbá tó bí Favour ó retí pé kọ́mọ rẹ̀ ó pè é ọmọ yìí ò pé aago 8 aago 9 aago 10 bàbá yìí náà wá wò ó ní ọkọ rẹ̀ pé ọmọ tó kò ní mọ̀wé ó yẹ kó ti dé ìlú Èkó ẹ jẹ́ kí èmi náà pe ọmọ yìí fúnra mi ni bàbá yìí ló bá pe ọmọ rẹ̀ bàbá rẹ̀ tá a sì ń sọ yìí wọ́n máa pe bàbá yìí ní Mr. David Ọládélé bàbá yìí wá pe ọmọ yìí nọ́mbà ọmọ náà ò lọ mọ́ nígbà tí nọ́mbà yìí ò lọ mọ́ kí ló wá ṣẹlẹ̀ èmi àtọwọ́n bí àjọsọ báyìí inú tí bàbá yìí tọ́ mú bọnu wípé kí ni ṣẹlẹ̀ báyìí gbogbo àwọn tí wọ́n jọ wà ń léwé ó pè wọ́n lọ́tún ó pè wọ́n lọ́sì pé ẹ dákun ṣe ẹ gbúrò Favour ṣé Favour ti wá sí iléèwé àwọn ọ̀rẹ́ rẹ̀ tí bàbá rẹ̀ mọ̀ mọ́ wọ́n ní Favour tí ì wá sí iléèwé wọ́n ní kò tí ì wá léèwé rárá ọ̀dà ọmọọ̀rọ̀ wá gbà lọ orí èrò yìí ni bàbá yìí wà títí ilẹ̀ fi mọ́ o ńgbà tí ilẹ̀ mọ́ bàbá yìí tún bẹ̀rẹ̀ sí sapá láti rí pé òun ń pe ọmọ rẹ̀ ó pe àwọn tó lè pè níléèwé ṣùgbọ́n pàbó ní gbogbo ọ̀rọ̀ yìí já sí ohun tó mú Mr. David Ọládélé tí í ṣe bàbá Favour tó fi kọrí sí ìlú Èkó ní Lagos State University rèé o nígbà tí bàbá yìí débẹ̀ bàbá yìí ṣe àlàyé fún wọn bọ́mọ ṣe kó lé láti padà wá síléèwé àwọn olùkọ́ àtàwọn ẹkẹgbẹ́ rẹ̀ wọn náà ò gbúrò Favour níjọ́ Sunday ipò tiẹ̀ wá léèwé òun rárá ibi wọ́n ti tẹsẹ̀ bọ́ ṣòkòtò tí wọ́n bẹ̀rẹ̀ sí wá Favour rèé Mr. David Ọládélé ó gbéra ó lọ sí ilé ọlọ́pàá ó lè ṣàlàyé fáwọn ọlọ́pàá pé bọ́mọ tòun ṣe jáde kóun lé lọ́dọ̀ tòun ní Mọ̀wé rèé lòun ṣe wá gbé lọ́dọ̀ èèyàn ọlọ́pàá tẹ̀ bẹ ní Mọ̀wé àwọn ọlọ́pàá tó wà Mọ̀wé yìí ní kí bàbá yìí fọkàn balẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn bíi iṣẹ́ ibi tí bàbá yìí àtàwọn ọlọ́pàá bí wọ́n ṣe kò sí rèé tó di ohun tí wọ́n wá Favour Ọládélé ọmọ 22 years 20 ọdún àti méjì ńlọmọ yìí ní àwọn ọlọ́pàá wọ́n sa gbogbo pa wọn bóyá ṣásídẹ́ǹtì ni bóyá wọ́n jí gbé ni bóyá ó sọnù ni gbogbo ẹ̀ náà ni wọ́n gbìyànjú ṣùgbọ́n gbà tí wọ́n rí pé àwọn ò rí pòóró tí ó tọ́ka àbí tí ó júwe bí Favour ṣe rìnrìn gan-an ni wọ́n bá ní ọ̀dà ẹ jẹ́ kí àwọn tíráàkì nọ́mbà rẹ̀ ìyẹn pọ̀táàbù rẹ̀ torí wọ́n ti ń pè kò yẹn ò lọ mọ́ ibi tí wọ́n ti tíráàkì nọ́mbà yìí rèé nọ́mbà tí wọ́n wá tíráàkì yìí nọ́mbà yìí ìwà lọ ń jáde nílùú
Ìkòyí ilé. Ìkòyí ilé tá a sì ń rí yìí ó wà ní Ọ̀ṣun state náà ni Ìkòyí ilé ń bẹ. Ọmọ tó kò nímọ̀wé báwo ló ṣe di ọ̀rọ̀ Ìkòyí ilé? Èmi ti tòótọ́ àwọn ọlọ́kà wọ́n bá gbéra pẹ̀lú Mr. David Ọládélé ìyún bàbá Favour wọ́n kọrí sílùú Ìkòyí ilé o. Èmi ti tòótọ́ ẹ̀ má jẹ́ lọ́wọ́ ná. Nígbà tí wọ́n dé ìlú Ìkòyí ilé kí ní pọ̀táàbù ọmọ tí wọ́n tíráàkì yìí nígbà tí ó mú wọn débi tí wọ́n tíráàkì rẹ̀ dé ó jẹ́ ibi ṣọ́ọ̀ṣì kan. Ṣọ́ọ̀ṣì yìí Kérúbù and Séráfù níbẹ̀. Wọ́n rí alàgbà ṣọ́ọ̀ṣì yìí wọ́n bá ń bẹ̀. Wọ́n mú ìránṣẹ́ Ọlọ́run yìí prophet láàpẹ ni pastor láàpẹ ni orúkọ rẹ̀ a máa jẹ́ Ṣẹ́gun Phillips. Wọ́n mú nígbà wọ́n mú sínú mọ́tò tí wọ́n mú lọ. Wọ́n tí ìrìn púpọ̀ lónìí ẹ dákun ẹ ṣe mí jẹ́jẹ́ o. Èmi kọ́ lẹ̀ ń wá ẹni tẹ́ ń wá ó ti lọ di ATM machine ó lọ gbowó kódà mọ́tò rẹ̀ tó gbé wá mọ́tò rẹ̀ òun ló wà ń ta òun. Ẹ dákun ló bá ní kí ni táwọn àbíọ́nì kẹ̀kẹ́ kí ló ń sọ. Ló bá ní ó gbọ́ ọmọbìnrin kan wá sọ̀rọ̀ tòun ẹni tó sì gbọ́ ọmọbìnrin yìí wá ẹṣẹ̀ òun jẹ́jẹ́ ó wà níbi ATM machine. Làwọn ọlọ́pàá bá ní kí àwọn kan nú àwọn ọlọ́pàá yìí kí wọ́n dúró ti bàbá yìí. Àwọn ọlọ́pàá tó kù àwọn lọ sí di ATM machine yìí. Nígbà wọ́n dé di ATM machine èmi ti ń tòótọ́ wọ́n bá arákùnrin tí Mr. Ṣẹ́gun Philip ìyẹn prophet ìyẹn pastor tó júwe fún wọn ni wọ́n bá gbà mú. Nígbà wọ́n mú àwọn méjèèjì wọ́n wá kó wọn wálé padà wọ́n kó wọn wá sí chọ́ọ̀chì yìí. Wọ́n wá ń béèrè wípé ọmọbìnrin kan làwọn wá. Ọmọbìnrin táwọn sì ń wá yìí ó ń jẹ́ Favour Ọládélé. Ṣé rí ọmọ ọkùnrin tí wọ́n rẹ̀ mú yìí ló bá ní kí wọ́n ṣèwọ̀n jẹ́jẹ́ o. Ó ní Favour Ọládélé tẹ̀ ń wá yìí àfẹ́sọ̀nà tòun ni ṣùgbọ́n kò sí láyé mọ́ o. Favour Ọládélé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra o. Àwọn ọlọ́pàá ní ó kú àbí kí ni tó ń sọ jáde lẹ́nu. Ó ní bẹ́ẹ̀ ni kódà kí ló pa á. Ọlọ́run lòun pa Favour Ọládélé fún ara tòun o. Ó náà gọ́gọ́ lòun pa á. Báwo ló ṣe wá pa Favour? Báwo ni Favour ṣe rìn tó fi dèrò Ìkòyí ilé? Ìní ọmọdékùnrin rí tí à ń pè ní Owólabí Adéẹ̀kọ yìí tó jẹ́ àfẹ́sọ́nà Favour Ọládélé. Ó ní ìgbà tí Favour fẹ́ gbéra kò ní mọ̀wé lòun ti pè é ipe kó wá bá òun ní Ìkòyí ilé kó wá ṣe fàájì pẹ̀lú òun díẹ̀. Gbogbo ìgbà tí Favour fi kò ní mọ̀wé lọ́dọ̀ bàbá rẹ̀ ń ẹ jẹ́ mọ̀ pé Ìkòyí ilé yìí ìlú kọrí sí ní Ọ̀ṣun state odidi wákàtí 4 lẹ́yìn ó sì fi rìn láàrin mọ̀wé sí Ọ̀ṣun state ní Ìkòyí ilé. Èmi ti ń tòótọ́ arákùnrin tá à ń pè ní Owólabí àfẹ́sọ́nà Favour ó ní ìdí tóun ṣe pa Favour ní wípé ó ní ìyá tó bí òun owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ṣàdédé ní gbogbo nǹkan dàrú fún ìyá tó bí òun àtijẹ àti mú di wàhálà àti ná àti lò ó di wàhálà. Ìlò ń bá ní ó yẹ kóun gbìyànjú láti lè jẹ́ kí iṣẹ́ ìyá tòun kó padà bọ́ sípò. Ohun tóun ṣe tọ alàgbà ṣọ́ọ̀ṣì tá a mọ̀ sí Mr. Ṣẹ́gun Philip ìyẹn pastor Ṣẹ́gun Philip yìí lòun fi tọ̀ wá pé ṣé ó lè báwọn ṣe ògùn owó. Gbà tóun ti sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n jẹ́ kóun mọ̀ pé kò sí ìyọnu àwọn ṣògùn owó tóun bá lè rí ọmọ obìnrin. Ìdí nù tóun ṣe ní kí Favour kó máa bọ̀ ní Ìkòyí ilé. Ó ní kò ju oṣù méjì tóun àti Favour táwọn jọ pàdé táwọn fi ń sọ̀rọ̀ lọ́kọ láyà pàwọn ò fẹ́ra tàwọn. Ọmọ iléèwé kan náà làwọn ọdún ìgan lòun náà ó sì parí iléèwé tòun. Ó ní ìdí rèé tóun ṣe mú Favour wá sọ́dọ̀ pásítọ̀ yìí láti fi ṣe ògùn ọlà fóun. Ó wá nígbà tóun sì mú wá pásítọ̀ yìí wá sọ fóun yìí pé àwọn pa báwọn bá ti pa gbogbo àwọn nǹkan tí ń bẹ nínú ara rẹ̀ ọmú rẹ̀ ahọ́n rẹ̀ àtàwọn nǹkan tí ń bẹ nínú rẹ̀ lẹ́dọ̀fóró òun làwọn lò fún ìyá tó bí òun lọ́mọ. Ṣùgbọ́n
òun àti pásítọ̀ àwọn àjọ dàárò wípé báwo nìyá òun ò ṣe nímọ̀ wípé òun torí tiwọn pa odidi èèyàn. Àwọn dálọ́gbọ́n àwọn pè ìyá tòun wá, táwọn bá ti wá pè ìyá òun wá o, àwọn wàá sọ fún ìyá tòun wípé àwọn ò ṣiṣẹ́ tí iṣẹ́ rẹ̀ ó fi padà bọ̀ sípò. Èmi tí ń tòótọ́ wọ́n ṣe bí wọ́n ṣe rí, òun ló mú wọn tí wọ́n fi sọ fún ìyá yìí pé kó lọ ra ògúfe wá. Ìyá yìí sì ra ògúfe, wọ́n ní àwọn yóò lo ògúfe yìí láti fi ṣe sàárà, àwọn pín fáwọn èèyàn lọ́tùn lósì. Báwọn bá wá pín tán, àwọn kan mú ẹran ògúfe yìí, ìhun làwọn fi ṣe àṣẹjẹ fún ìyá yìí. Ìyá yìí sì ní ọ̀dà bẹ́ẹ̀, ṣebí káyé tòun lè dá padà náà ni. Èmi tí ń tòótọ́ wọ́n pọ̀ ògúfe yìí lójú ìyá yìí, wọ́n ṣe ògúfe yìí lójú ìyá yìí, wọ́n sì há ògúfe tẹ́ ń wò yìí, wọ́n há fún gbogbo àwọn ará àdúgbò lójú ìyá yìí bákan náà. Ńgbà tó dalẹ́ ni pásítọ̀ Ṣẹ́gun Phillips ló bá pe ìyá yìí pé àwọn nǹkan táwọn yọ lára ẹran yìí kí a máa bọ̀ kí wọ́n wá jẹ o. Ìyá sì jókòó, gbogbo ohun tí wọ́n yọ lára ẹran tí wọ́n náà yọ yìí, ìyá jẹ kí níwọ̀n ilé ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n o, gbogbo bí ìyá àwọn ṣe ń jẹ, ìyá àwọn ò mọ̀ wípé òun ń jẹ ọkàn èèyàn. Ìyá àwọn ò mọ̀ wípé ahọ́n èèyàn, àwọn Favour Ọládélé ni ìyá tòun ń jẹ. Ìyá tòun ò mọ̀ wípé ọmú àtàwọn ẹ̀dọ́nú Favour Ọládélé ń lòun jẹ. Àwọn sè é, àwọn dín, ìyá tòun sì jẹ gbogbo ẹ̀ tán. Ìgbà tí ìyá tòun jẹ tán, àmọ́ kí ìyá tòun tó padà sílùú Èkó, orí Favour táwọn gé, àwọn ti gún, àwọn ti fi ṣe ọṣẹ ilé àwọn gbé fún ìyá tòun pé yóò máa rè é wẹ̀ tí wọ́n bá ti dẹ́kọ̀ọ́, tí ìyá tòun mọ̀ wípé odidi èèyàn, orí èèyàn ni làwọn fi gúnṣẹ yìí. Èmi tí ń tòótọ́ àwọn ọlọ́pàá go òbèṣùgbẹ̀gbà, wọ́n rè gbé ìyá Owólabí yìí, wọ́n mú òun náà, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọkọ wọn wọ́n mọ̀ délé ẹjọ́ o. Nígbà wọ́n délé ẹjọ́, gbogbo wọn ṣe ń rojọ́ látòkè délẹ̀, gbogbo àwọn tó ń bẹ ń kọ́ọ̀tù ń sunkún ni, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi náà bẹ̀ ṣe ń sunkún nulẹ̀ pé irú ayé wò leléyìí. Adájọ́ ní òun ò ná ọ̀rọ̀ kan tóun fẹ́ sọ ju wípé Prophet Ṣẹ́gun Philip àti Owólabí Adéẹ̀kọ tí ń ṣe ọ̀rẹ́ Favour Ọládélé, ìyá àfẹ́sọ́nà rẹ̀, òun dájọ́ kú fún wọn. Ṣùgbọ́n ìyá yìí òun fún lẹ́wọ̀n ọdún 2 torí pé ìyá yìí ò mọ̀ nǹkan kan nípa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. Ọmọ rẹ̀ ní ń sáré ọlà fún ìyá tó bí lọ́mọ. Ìyá ò mọ̀ nǹkan kan, ṣùgbọ́n ní tóun ṣe fún ìyá yìí lẹ́wọ̀n ọdún 2 ni pé ó ti jọkun èèyàn, ó ti jà àwọn èèyàn. Kábíyèsí Elédùmarè, ibo là ń lọ nínú ayé tá a wà yìí. Favour Ọládélé, ọmọ tó ti parí ilé ẹ̀kọ́ yunifásitì rẹ̀ tán, tí náà òbí rẹ̀ ń dùn lé lórí, ó sì fẹsẹ̀ ara rẹ̀ rìn lọ síbi tí wọ́n ti dẹ́mi rẹ̀ légbodò. Ẹ dákun, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ mi. Èmi ò bẹ́ẹ̀ tí a dá lẹ́bi o. Bóyá bàbá Favour tá a mọ̀ sí Mr. David, bóyá ni ò mójútó ọmọ rẹ̀ dáadáa láàwí ni. Àbí Mrs. Bọ́lá tí ń ṣe ìyá Owólabí tọmọ rẹ̀ pààyàn fún jẹ yìí, ṣé òun lápè kò mójútó ọmọ tiẹ̀ náà dáadáa, lọ́mọ ẹ̀ fi dẹni tó gbódìdí ẹ̀mí èèyàn nítorí pé kí nǹkan lè padà bọ̀ sípò fún ìyá tó bí lọ́mọ. Ẹ wá dákun, Favour Ọládélé kan fúnra rẹ̀ níbo ó ti kó kù. Àwọn ọmọ wa tá à ń bí tí wọ́n lọ yunifásitì, àmọ́ tí wọ́n ṣe lẹ́yìn wa mọ́ tí wọ́n bá ti dọ̀hún. Ṣùgbọ́n o, gbogbo ohun tí èmi kò mọ̀ sọ fún wa náà ni wípé ẹ dákun, ẹ já máa kì nílọ̀ fáwọn ọmọ wa wípé ojú la rí o, ọ̀rẹ́ ò dénú o. Gbogbo gbèsè tí wọ́n bá ń gbé, tí wọ́n bá ti wà nínú iléèwé àbí yunifásitì, ojú la lákàn wọn kan máa fi ṣọ́rí o, àtọkùnrin wọn àtobìnrin wọn. Torí bí ayé tá à ń lò yìí kò yé mi tó mọ́ o. Ẹ wo bí wọ́n ṣe pa Favour Ọládélé, àbí kí n pé ẹ wo bí Favour Ọládélé bó ṣe fẹsẹ̀ ara rẹ̀ lọ sí ilé ikú tí kú sì gan lọ́wọ́ tó sì pa. Ẹ wá dákun, gbogbo àwọn pásítọ̀, prophet, evangelist, àwọn imam, àwọn àfáà, àwọn babaláwo tá a ní ká máa rè é sábà kí wọ́n yọ nínú ìgbèkùn, àwọn ni wọ́n ń dẹ̀mí ẹni légbodò yìí o.
ẹ máa wá wo prọfẹ̀tì tó pààyàn yìí, ìjọ tí wọ́n lọ mú ọmọ rẹ̀ méjì ló wà níjọ́ yẹn pẹ̀lú ìyàwó rẹ̀, ó bí ọkùnrin ó bí obìnrin, ṣùgbọ́n kò pa àwọn ọmọ tiẹ̀, ọmọ ọlọ́mọ ló rán níṣẹ́ dé tòrótòró. Eléyìí kò máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ náfààní tẹ́ ń gbọ́ mi, gbogbo ẹ̀yin tẹ́ sì nọ́mọ léèwé, ẹ dákun ẹ bá ń fi fọ́nrán yìí ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ yìí kí wọ́n lè tara ọ̀rọ̀ Favour Ọládélé kẹ́kọ̀ọ́, torí pé ó ń bọ̀ láyé àtijọ́ la ti ń di àwọn lẹ̀dẹ́, ayé ìsìn gbogbo ara ni o, kò sẹ́nìkan tá a lè gbọ́kànlé mọ́ nínú ayé o. tó o bá fẹ́ lọ bìkan láti léèwé, jẹ́ kí òbí rẹ̀ ó mọ̀ lé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ tó ń lọ, ọ̀dọ̀ àyànfẹ́ rẹ tó ń lọ, ọ̀dọ̀ ẹni tó ti ń lọ ṣeré, jẹ́ kí wọ́n mọ̀. tó o bá dẹ̀ débi tó ti ń lọ ṣeré náà, sọ fún lẹ́ẹ̀kan náà wípé mo sọ fún lágbájá pé ọ̀dọ̀ rẹ ni mò ń bọ̀ o, kó lè mọ̀ wípé bóun bá ṣe nǹkan tí ọ̀dà fún ọ, àṣírí rẹ̀ ó padà tú. èmi tí ń tòótọ́ Ọlọ́run là wá inú ìlà yìí lo ti ń bẹnu ayé o, mo débi mo dúró o, k'Ọlọ́run fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa tọmọtọmọ o, eléyìí nágbára o, ọ̀gá.